Yorùbá ẹ kíyèsára mo bẹ̀ ọ́, ẹ ò rí bódò mi gbá rere. Yorùbá ẹ kíyèsára mo bẹ̀ ọ́, ẹ ò rí bódò mi gbá rere. Yorùbá ẹ kíyèsára mo bẹ̀ ọ́, ẹ ò rí bódò mi gbá rere lọ. Yorùbá ẹ kíyèsára mo bẹ̀ ọ́, ẹ ò rí bódò mi gbá rere. Ẹni tó balẹ̀ tí ó gbóhùn tí ẹ̀mí ń sọ ò, Yorùbá àkókò tí tó ẹ̀ta gírí. Yorùbá ẹ kíyèsára mo bẹ̀ ọ́, ẹ ò rí bódò mi gbá rere. Pásítọ̀ Òfunra ó já síná, àgbọ̀ Òfunra kò lóyin, ọ̀bọ Òfunra kò dènìyàn. Yorùbá ìfúnra mà lóògùn àgbà o. Yorùbá ẹ kíyèsára mo bẹ̀ ọ́, ẹ ò rí bódò mi gbá rere. Gẹ́ngẹ́ báyìí ní síwájú ijó àgbọ̀nsálẹ̀ lónìí ọ̀wùọ̀wù. Ọmọ Lúkà mo tún dé láti forí ewì kìlọ̀ ìwà fọ́mọ aráyé. Ọmọ òkòrókòró lógun sá, ọmọ arógun má sá, ọmọ arógun má sojo, ọmọ ọlọ́kà òkúta rìgìdì gbógun jà. Yorùbá bọ̀ wọ́n ní bí ò bá nídìí obìnrin èjẹ́ kúmọ́lú. Èrèdí rẹ̀ tẹ́ ẹ fi ń gbọ́ mi lákọlákọ, ẹ súnmọ́ bí ẹ wá gbóhùn lẹ́nu mi, ọmọ ọlọ́kà afọwọ́ ìdènà ọmọ bí ọ̀rẹ́. Yorùbá ẹ̀yà ńlá kan tọ́lọ́run dá lọ́nà ọ̀tọ̀ tó sì fi ohun gbogbo kẹ́. Ilẹ̀ Yorùbá gangan nílẹ̀ tó ń ṣàn fún wàrà àtọyìn, ẹ̀rí ń bẹ wà láyì. Tó bá jẹ́ tọgbọ́n àtayọ kétékété, gbogbo àgbà ńlá ayé ló ń wárìrì fún ẹ̀yà Yorùbá. Amẹ́ríkà, Canada, Brazil, Europe àti Asia, gbogbo wọn pátá ló mọ rírì àwọn ọmọ Oòduà. Bóyá lẹ mọ̀ pé orílẹ̀-èdè ńlá ni Yorùbá káwọn òyìnbó amúnisìn ó tó dé. Orílẹ̀-èdè tó ní ìjọba lábẹ́ àṣẹ Aláàfin Ọ̀yọ́, ṣùgbọ́n nípa èké àti ìkà wọ́n fi ipá sowọ́pọ̀ ní ọdún 1914. Ọdún ìyà, ọdún ẹkún, ọdún òṣè. Ládùlùgáàdì tó bá kúre ò ní sùnre. Àwọn ọmọ Yorùbá ń lọ sórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì láti kẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀. Àwọn bíi Ọláyínká Macaulay, Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Ládòkè Akíntọ́lá, Rẹ̀mí Fáníkáyọ̀dé, Fúnmiláyọ̀ Kútì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ibẹ̀ làṣírí ọpọlọ pípé tọ́lọ́run fi kẹ́ ìran Yorùbá ti tú sáwọn òyìnbó amúnisìn lọ́wọ́. Láti ìgbà yìí ni wọ́n ti pinnu pé ìran Yorùbá ò gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ wọn láéláé. Kódà òmìnira tí wọ́n fún wa lórí irọ́ ni gbogbo ẹ̀, ó yé mi wàláhì. Ṣùgbọ́n ṣá o, Yorùbá ẹ sọjí o. Bẹ́ẹ̀nìyàn bá ronú jinlẹ̀ ní ilé ayé, ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn. Ṣùgbọ́n kìíní kan ni mo mọ̀ tó dá mi lójú. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Mo fẹ́ lówó, mo fẹ́ lọ́mọ onílé ayé. Ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro. Kò wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní.
nílé ayé owó lọ́wọ́ là ń rèké o bírọ́bà lọ lógún ọdún kò fẹ́ kẹ́mọ́ ìṣẹ́jú kan péré o òtítọ́ yóò bá òtítọ́ ní pé ní ìkà kì í pè ní. òtítọ́ ní pé ní ìkà kì í pè ní. òtítọ́ ní pé ní ìkà kì í pè ní o. òtítọ́ ní pé ní ìkà kì í pè ní. òtítọ́ ní pé ní ìkà kì í pè ní o. òtítọ́ ní pé ní ìkà kì í pè ní. Dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan ni. Òtítọ́ yóò lékè dandan. Ṣáṣù òtítọ́ ó wà á lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. pékélé lóní gbọ́dọ̀ rọ́ṣọ fùrọ̀ dán ìjàgùdù láàrin ọkọ àtìyàwó gbọ́dọ̀ dán wọn àfìsẹ́yìn ó ti tó gẹ́. báwo là á ṣe ń ta ká tètè tọ́ kó má bàa dẹran onídìí láàrin lọ́kọláya mọ́. kò dára kọ́kọ́ mọ lùyàwó bí ẹni lu bàrà tàbí kíyàwó fọ́kọ̀kọ̀ ọbẹ̀ mọ́kọ lórí. ó bá rí bẹ́ẹ̀ ọpẹ́ ni fún Reverend Mrs. Margaret Ọláwáyé ní Fátúrọ́jì tó kọ̀wé kan àrà ọ̀tọ̀ tí ó fòpin sí rògbòrìyẹ̀ nínú ìdílé. Enough is enough on domestic violence lórúkọ ìwé náà ó ṣe pàtàkì láti rà á. ṣé ẹ rántí arábìnrin òǹkọrin ìgbàgbọ́ ni Sista Ọ̀ṣínnàṣì tó dára alẹ̀ nítorí ìjàgùdù. àló tó gẹ́. àbẹ́ ìmọye ìdílé tọkọ tàbí ìyàwó ti dèrò ẹ̀wọ̀n látàrí èdè ìyedè tó búrẹ́kẹ́ láàrin wọn. Enough is enough. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ́kọ gbéyàwó ẹ̀yin dádì àmọ́ mi. ẹ máa béèrè fún kọ́pì tiyín látọ̀dọ̀ amazon.com for free shipping. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí www.widowsadvocate.org tàbí email wuraola55@gmail.com. Enough is enough on domestic violence látọwọ́ Reverend Mrs. Margaret Ọláwáyé. ẹ máa rà ó. ẹ máa rà ó. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òní níbikíbi tẹ̀ sí wò wá. mo kí yín o ẹ̀yin olólùfẹ́ ọmọ Lúkà fúnra ara ẹ̀ ẹ̀yin olólùfẹ́ ọmọ Yorùbá ẹ̀yin olólùfẹ́ ọmọ Lúkà mo kí gbogbo yín níbikíbi yòówù tẹ́ ti ń wò wá káàkiri àgbáyé. mo kí yín lọ́mọdé lọ́mọdé mo kí yín lágbàlagbà mo kí yín lọ́kùnrin lọ́kùnrin mo kí yín lóbìnrin lóbìnrin mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ mo kí yín tèkótèkó mo kí yín tẹ̀gbátẹ̀gbá mo kí yín tàwórì tàwórì mo kí yín tìjẹ̀bú mo kí yín tọ̀yọ̀tọ̀yọ̀ mo kí yín tìbàdàn mo kí yín tọ̀sún mo kí yín tòṣogbo mo kí yín tìjẹ̀ṣà mo kí yín túfẹ̀ mo kí yín tàkókó mo kí yín tùkálẹ̀ mo kí yín tùlàjẹ mo kí yín tèkìtì mo kí yín tókú mo kí yín ti ìgbómìnà mo kí yín káàkiri àti ibi tí mi ìbá ti ẹ̀rọ ti dárúkọ gbogbo yín mo sáàkì mo kí yín tàkúrẹ́
ẹ mọ̀ mí dáadáa pé tí mi ìbá ti rí nǹkan mi ò dédé wá sọ kí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórílẹ̀-èdè o in tó ṣe pàtàkì tó ṣe kókó náà láàmú tẹnu mọ́ dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ pọ̀npọ̀n yíyan ẹrú tọ́lá ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ pọ̀npọ̀n ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ pọ̀npọ̀n o ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ pọ̀npọ̀n ìgbà tó yẹ kẹ́yìn ọmọ Yorùbá dìde ẹ̀kọ́ dìde o ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ pọ̀npọ̀n òkété tí wàá ń bòrù mọ́ yín lọ́wọ́ ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ pọ̀npọ̀n ìgbà tó yẹ kẹ́ dìde kẹ́ sọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ pọ̀npọ̀n gbogbo yín lẹ́kọ̀ọ́ dẹ́fọwọ́ lẹ́rán ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ rẹ̀ pọ̀npọ̀n ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló pọ́n ó ti ń délẹ̀ díẹ̀díẹ̀ ó ti ń ṣojú ọkọ ó ti ń ṣojú aya ó ṣojú àlè ó ṣojú olóhùn. ẹ jẹ́ wàá gbọ́ná ẹ̀yin tá à ń wò mí ní Facebook ẹ bá mi pín prógráàmù kò ṣe pé mò ń fagídí sí i tó ò bá rẹ́dí àti pé kò sí wàhálà mi ò bá tìjà wá. tí mo bá ń sọ ọ̀rọ̀ tó máa ṣàǹfààní fún ìran mi fún Ọmọlúkà fúnra ara àti ìrandíran tèmi lèmi máa sọ. síwájú ọjọ́ kọ́kọ́ ní àwọn gangan fún yín àwọn kan ń gbé irọ́ kan jáde wọn ní bàbá Akíntóyè fẹ́ fáwọn ní gíná ń pè wọ́n náà fẹ́ fún wọn ní grant Akíntóyè mọ̀ sí tẹ bá ti fẹ́ fún wọn gba grant yìí ẹ wá orúkọ sílẹ̀ lọ́dọ̀ wọn irọ́ ni o tó bá ti fọ́ victim ó ti wá gbèsè ibi tó bá ṣe dé wọn ni kò sanwó owó ni wàá san they will tell you to pay wọ́n ní kó mówó wá irọ́ ni o bàbá Akíntóyè ò mọ anything nípa ẹ̀ o bàbá ò gbé owó kankan sílẹ̀ o tó o bá fọ́ victim tán lọ ní kó lọ san 2,000 lọ san 3,000 owó kéékèèké kan tí ẹ ṣe ní ṣùgbọ́n ẹ má borúkọ bàbá oníbàbá jẹ́ bàbá tí mo ti pé bàbá o bàbá dẹ̀ ti sọ̀rọ̀ páwọn ò mọ anything nípa ẹ̀ o má fọ́ victim o mo sọ tèmi tó o ìyẹn jẹ́ kan. ṣé wàá rí ibi tí mo lọ gangan lẹ́ni ọ̀rọ̀ ọmọ Yorùbá yìí náà ni mi ò ní nǹkan méjì tí mò ń sọ ju ọ̀rọ̀ ọmọ Yorùbá lọ ẹ̀yin tèmi ní Facebook ẹ bá mi pín ẹ̀yin tí YouTube kò ní bàjẹ́ fún yẹn pín ẹ̀yin tẹ́ wọ́n wò mí ní TikTok ẹ tí mo bó ṣe ń lọ bẹ́ẹ̀ ṣe ń pín ní kẹ́ṣe kí ni ẹ gbé láìkì mi ẹ bá mi gbé wọ 1,000 lẹ́nu ìṣẹ́jú bíi méjì ìṣẹ́jú àáyá ẹ bá mi gbé wọ 1,000 likes kò ní bàjẹ́ fún yín. Now let's go straight to the point ọ̀rọ̀ Èkó yìí ló jọ mí lójú. Yorùbá bọ̀ ó ní bọ́mọdé bá fẹ́ jogún kógún ó ní ìtànkítàn ni wọ́n máa pa. ẹ wá ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàlàyé ọ̀rọ̀ yìí fún yín Láńrè Jìnàdù God will bless you ìwọ ló máa rántí oyè mi yẹn thank you oore pàtẹ wàá wọ̀nà kí n gbé kọ́ sí ẹ̀gbẹ́ bí sí kán lè máa rí yes máa gbé sí ẹ̀gbẹ́ bí gbọ́dọ̀ jẹ́ bí àṣàgbé kọ́kẹ́ lè máa bá mi rí dáadáa níbẹ̀ thank you. OOY, the officer of the order of the Yoruba land. Àwa ju àwọn kan lọ. Thank you, God bless you. Now, listen. Ṣé ẹ rí tá a bá ń pariwo pé kí ìmọ̀ Yorùbá kó ṣọ̀kan? Àìgbọ́ra ẹni yóò ṣẹ̀ wáyé nínú ìran ọmọ Yorùbá. Ó ti pẹ́ tírú ẹ̀ ti ń wáyé bọ̀. Majority bóyá ẹ̀ẹ́dẹ̀ mọ̀. Bàbá wa Professor Banji Akíntóyè, historian ni wọ́n. Àwọn tó máa ń mọ̀ nípa ìtàn wọ́n carry out research wọ́n rìn wọ́n fẹ́ mọ̀ tó ṣẹlẹ̀ ní ìgbà báyìí sí ìgbà báyìí iṣẹ́ tí bàbá Akíntóyè mọ̀ ní iṣẹ́ tó kọ́ ni ìtò lọ́kà ní yunifásitì nìyẹn ìtò kà tó fi gba master òun ló kà tó fi di PhD òun ló kà tó fi gba professor. Professor Banji Akíntóyè is an historian wọ́n mọ̀ much nípa gbogbo tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Wọn ò bí wọn lóòótọ́ ṣùgbọ́n wọ́n mọ̀ nípa ìwọ̀n kẹ́kọ̀ọ́ ni báwa náà ṣe mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ nígbà Awólọ́wọ̀ nǹkan kan ṣẹlẹ̀ nígbà Lágbájá nǹkan kan ṣẹlẹ̀ nígbà Kàmí history ni history yẹn dẹ̀ máa ń jẹ́ kí èèyàn mọ rúùtù ọmọ jẹ́ pé kéèyàn mọ ibi téèyàn ti ń wá ìyẹn ni àwọn òyìnbó àtàwọn ìkà kan nínú Nàìjíríà mọ̀ tí wọ́n ṣe wọ́gi lé history tí wọn ò jẹ́ kí history wáyé mọ́. Pípọ́ kí ló ṣẹlẹ̀ èyí tẹ́ ń wò mí ní Facebook kí ló dé kí ló
ṣẹlẹ̀ ẹ pé èyí ti TikTok kí ló dé kí ló hàn èyí tèmi ní TikTok ní ibà ṣe kí ló ṣẹlẹ̀ Helena Fatima kí ló dé ẹ pé program ìkẹ ẹ má wò mí YouTube nìkan ni mo rí tó ń ta bíọ́bíọ́ kí ló ṣẹlẹ̀ ẹ ṣe Yorùbá láti ìgbà ìwáṣẹ̀ láti ya ọ̀tá ara wa tí mo torí ẹ̀ gbé program ìwà òun lọ̀rọ̀ ìlú Èkó ọba Benin City ó lọ Èkó ó lọ kí gómìnà ó wá pa ìtàn kíkan ọmọdé tó bá fẹ́ jogún kógún nípa ìtàn kíkan ìtàn sọ wípé ilẹ̀ Benin ọmọ Oòduà ni wọ́n ọba wọn mo rí fídíò tó ṣe tó ti sọ pé direct descendant of Ọ̀rànmíyàn ni àwọn pé Ọ̀rànmíyàn dẹ̀ rèé ọmọ Oòduà ni àwọn bá ara wọn ò dín ní ìpá wọn ò kì í ṣe ìran Yorùbá wọn ò dín ní ìpá wọn ò kì í ṣe ṣùgbọ́n ìtàn tọ́pọ̀lọpọ̀ wọn mú jáde bá máa sọ̀rọ̀ mo ti rí nínú wọn tó kọ ìtàn jáde tó sọ wípé Benin ó ju Oòduà lọ tó sọ wípé Oòduà ọmọ ló jẹ́ sí Ògìṣó àbí the first ọba of Benin oríṣiríṣiríṣi ni wọ́n ń gbé jáde ìdí tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ ni pé Yorùbá fúnra ara wọn ẹ̀ ní ètò tó tọ́ fún ara yín most especially ẹ̀yin tẹ́ ẹ pẹ́ra yín lágbàgbà ọwọ́ yín náà yín là á mọ̀ pé torí tẹ́ bá ti fi àpẹẹrẹ tó dáa lélẹ̀ tẹ́lẹ̀ rí by now àpẹẹrẹ yẹn là á mọ̀ build lé lórí òun là á mọ̀ rìn lé lórí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú yín bó bá wù lẹ́sẹ̀ kó bàjẹ́ lọ́pọ̀lọpọ̀ nínú yín ṣe ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá oríṣiríṣi ìtàn làwọn èèyàn fabricate jáde wọ́n wá ṣe wọ́n bẹ̀rẹ̀ lórí ìlú Èkó oríṣiríṣi èèyàn ló wá fẹ́ kílèmù Èkó kí ló fa eléyìí ò ju ìran ọmọ Yorùbá inú yín òkò nígbà tí ọba Èkó fúnra ẹ̀ Arírun Àlàkíolú tó fúnra ẹ̀ sọ pé Èkó kìí ṣe ilẹ̀ Yorùbá ìgbà wo ní ìrankíran òní dé kó máa sọ pé àwọn làwọn lè kó tí ẹ bá mọ̀ àwọn ọmọ Ìgbò wọn ò ṣe máa kílèmù pé àwọn ló lè kó ó wà lára nǹkan tí Ojúkù tó fẹ́ ṣe nígbà kan ja Biafran war ìtọ́júkù fẹ́ ṣe ni mo fẹ́ wá gba Èkó láyé ọjọ́ náà lọ́hùn-ún ó fẹ́ kílèmù Èkó pé is part of their own territory ó gba gbogbo ọ̀rẹ́ lọ sí ìkálẹ̀ ó kílèmù gbogbo ẹ̀ ó kíríètì gbogbo ẹ̀ má ilẹ̀ wọn pé ilẹ̀ wọn ni ó dẹ̀ gbé títí tó fi wọ Ìjẹ̀bú water side tó fi wọ Èkó gbogbo ẹ̀ ló kílèmù kó jẹ́ ilẹ̀ Biafra wọ́n dẹ̀ sì wà lẹ́nu ẹ̀ títí pé Lagos is no man's land nígbà tí ọba fúnra ara ẹ̀ bá torí ìjà torí ìkùnsínú tó ní síbí Ọ̀ọ̀ni tàbí tó ní sẹ́ni ọ̀dà ọba nítorí ẹ̀ tó ń sọ ìsọkúsọ tó ń sọ̀rọ̀ tí ò yẹ kó jáde lẹ́nu ẹ̀ tó sọ jáde ìgbà wo ni òní bíùdì lórí ẹ̀ kan sọ yín pé báyìí ló ṣe jẹ́. ẹ kórè ẹ̀tanú ẹ̀yin ọmọ Yorùbá ẹ fi ìbínú ẹ fi ẹ̀tanú lẹ̀ ẹ̀tanú yín ìwà ibi inú yín ó fi ẹni bà nǹkan jẹ́ ni. Ọlọ́run ti dá gbogbo ilẹ̀ yìí mo máa ń sọ fáwọn èèyàn mo ní Nàìjíríà tá a wà nú èyí obì olójú mẹ́ta ni kò yẹ kó dìjà kò sí ìdí kankan tó fi yẹ kó mú jà dání obì olójú mẹ́ta kò yẹ kó dìjà fọmọ ìyá mẹ́ta ẹ̀yin èèyàn mi tí ò bá ti lójú kòkòrò nínú ọmọ ìyá mẹ́ta dúró obì dẹ̀ tó lójú mẹ́ta wọ́n wá ní jọjọ pin ẹjọ́ tó yẹ kó níjà ni ṣèbó yẹ ká pin sílẹ̀ ní ẹ̀gbọ́n mú tiẹ̀ àtẹ̀lé kó mú kálukú dẹ̀ mú tó bá fẹ́ mú bọ́lọ́run ṣe pin tó yẹ kó dìjà ni Ọlọ́run ti pín Nàìjíríà ó pín ìran ọmọ Yorùbá ibi tó ṣẹ̀ wá sí ìran ọmọ Yorùbá ló ní ibẹ̀ ìtàn ò sọ pé àjèjì kankan wá bẹ̀ wá tẹ̀ lórí ṣùgbọ́n èyí kan kóra yín lọ ẹ̀ ń pa ìtàn kìtàn mi ò lè mú yín ìdí ni wípé number one kò sí history mọ́ number two ẹni tó wà ń bẹ̀ tó já wípé originally ìran Èkó ni ìran ọmọ Yorùbá ni wọ́n prove báwọn ò kì í ṣe Yorùbá
mo wo fídíò tó ṣe recently kábíyèsí ọba Èkó eléko mo wo fídíò tó ṣe tó ní kì í ṣe gbogbo Èkó pátápátá làwọn Benin create ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Benin sì ṣe díẹ̀ bẹ́ẹ̀. It's still claiming ó wá dìbọ́ǹkì kò mọ bó ṣe fẹ́ sọ̀rọ̀ yẹn ó ń gbìyànjú àti dìbọ́ǹkì ẹ̀ pé kì í ṣe Benin ló lè kó. Tí Benin bá ṣẹ́tù síbì kan ní Èkó tó bá ṣẹ́tù sí pàtì kan lẹ́kọ̀ọ́ does that mean pé àwọn ló ní gbogbo Èkó tàbí Ìdúmọ̀tà nìkan àbí Ìdúgànràn àbí kílẹ̀ ń pè bẹ̀ ṣé bẹ́ẹ̀ nìkan lẹ́rù pọ́n pè lẹ́kọ̀ọ́ ni. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin lẹ́jọ́ kó tẹ̀ ń wòran tó fi jẹ́ pé oríṣiríṣi ẹ̀pin oríṣiríṣi ìwọ̀sí tó fi ń kun ìran ọmọ Yorùbá. Yorùbá ní ohun tá a ní là ń gbé lárugẹ ohun anínáni náà nìna ní ohun anílà náni a ní ilẹ̀ yìí a ní orúkọ wípé Yorùbá ọmọ Oòduà a ní ẹ̀yin lẹ̀ náni ẹ̀yin lẹ̀ ká sí ìdí nìyẹn tó fi jẹ́ pé àtọ̀húnrìnwá àwọn tí ò tiẹ̀ tọ́ sí láti bọ ẹnu àtẹ́lu ìran Yorùbá ní ìgbà tí Yorùbá ti civilize tá a ti mọ tán pẹ̀lú ọ̀làjú tí wọ́n sì ń sọ ìbàjẹ́ mọ̀dí tí wọ́n fi ń sọ ìsọkúsọ sí ìran ọmọ Yorùbá ìgbà wo ni wọn ò ní kú nígbà wo ni wọn ò ní sọ̀rọ̀ ẹ̀yin àgbàgbà. Tí wọ́n bá ń sọ̀rọ̀ ibi tó ń pè ní Lagos State lẹ́ni táwa ń pè lẹ́kọ̀ọ́ kódà a rí lára àwọn part of Ogun State tó dẹ̀ jẹ́ pé Ogun State ni wọ́n àwọn èèyàn dẹ̀ ń gbé bẹ̀ tó o bá béèrè lọ́wọ́ gbogbo ló wà á lè kó lòun gbé àwọn tó ń gbé Ifọ̀ àwọn tó ń gbé Ṣàngó àwọn tó ń gbé Ọ̀tà tó o bá bi wọ́n sọ fún ẹ pé Èkó làwọn ń gbé àwọn tó wà ní Bẹ́gà Òjòdú Bẹ́gà wọ́n sọ fún ẹ pé Èkó làwọn ń gbé they are all Ogun State ìpínlẹ̀ Ògùn ní gbogbo ẹ̀ pátápátá kì í ṣe Èkó State. Káṣíẹ̀ wá fìyẹn lẹ̀ Èkó tó jẹ́ Èkó State gangan Lagos State gangan tẹ́ ẹ bá gbé méjèèjì ẹ mọye ìlú tó papọ̀ sí ibi tó ń pèlè Èkó ni ìyà ilẹ̀ àìsí ilẹ̀ ló fi ìyà jẹ wọ́n tí gbogbo wọn fi kọ́lé wọnú ara ìlú tó wà níbi tó ń pèlè Èkó kì í ṣe ẹyọ kan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta kì í ṣe mẹ́wàá. Àwọn ìlú táwọn èèyàn wá from various places tẹ́lẹ̀ tẹ̀dó torí pé kí ni ibẹ̀ jẹ́ ibi ó jẹ́ etí bèbè òkun táwọn èèyàn ráyè ń ṣòwò tó lè wọ́n ti oríṣi different kind of business ibẹ̀ làwọn òyìnbó náà gbàdé lóríṣiríṣi. Ṣùgbọ́n gbogbo àgbáńlá ayé ló mọ̀ pé ilẹ̀ yẹn o ilẹ̀ ìran ọmọ Yorùbá ni ilẹ̀ ọmọ Yorùbá ni tí wọ́n bá sọ pé Benin tẹ ibì kan dó níbẹ̀ ìbò ṣé Benin ló tẹ Ẹ̀pẹ́ dó Ẹ̀pẹ́ ṣé Benin ló tẹ ibẹ̀ dó àbí Ẹ̀pẹ́ ò kì í ṣara Lagos State ṣé Benin ló tẹ Badagry ló tẹ dó Badagry kì í ṣara Lagos State àbí bẹ́ẹ̀ kọ́ ṣé Benin ṣáwọn ló tẹ Kétu àwọn ló tẹ dó àbí Benin ló tẹ Ìkòròdú àwọn ló tẹ ibẹ̀ dó. No ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ yìí ká jọ wò ó. Ṣé Benin àwọn ló ní Lẹ́kí àwọn ló tẹ Lẹ́kí dó Ìbẹ̀jú sáwọn ló ní àbáwọn ló lẹ́gbẹ́dẹ́ àwọn ló lágége ẹ jẹ́ kí ìdí tí gbogbo eléyìí fi ń mú ìwọ̀sí tẹ́yìn ò bá rí bí ìwọ̀sí àwa mọ̀ yìí pé this is a great embarrassment to the Yoruba people to the Yoruba history. Tá a bá fẹ́ wíta ìwí ẹ̀yin kẹ́ ẹ̀ dìde Aláàfin lọ́ba àkọ́kọ́ nìkan oríṣiríṣi ìtàn nítorí ìbínú nítorí ẹ̀tanú ẹ̀bẹ̀ sí ní fabricate oríṣiríṣi ìtàn ẹ̀ gbé jáde ẹ̀ fi ń da ìrìnàjò yẹn ẹ̀ fi ń dàrú ẹ̀ fi kó àbùkù ẹ̀ fi kó ẹ̀ fi kó bá Yorùbá. Ṣé Yorùbá ò bá tiẹ̀ ní tá a bá ní recorded history tó sọ nípa bí ìran Yorùbá ṣe jẹ́ bá a ṣe dé bá ibi tá a gbà dé tí ò bá sí recorded one ìyẹn ò sọ yí pé tí ìran ọmọ Yorùbá ẹ̀yin àgbààgbà tí ìmọ̀ yín bá ṣọ̀kan ẹ fi orí ẹ fi kò pé ọ̀nà tí Yorùbá gbà fi ṣẹ̀wárí but lẹ́ni ẹlòmíì akọ́tì ẹ̀ á ní Yorùbá wọ́n wá láti Mẹ́kà ara wọn tó ti kọ́ jáde pé láti Egypt ní Yorùbá ti jáde wá ara wọn tó kọ́ wípé láti Sudan ní Yorùbá ti jáde wọ́n dẹ̀ ti rí kà nínú ìwé tẹ́nìkan kọ wípé láti Israel nílẹ̀ Yorùbá ti jáde a dẹ̀ rí nínú odò ipá wípé
ilẹ̀ Yorùbá ni ayé ti bẹ̀rẹ̀, Ifẹ̀ ò dáyé, ibẹ̀ gangan ni Ọlọ́run ti bẹ̀rẹ̀. Èwo ni ká gbàgbọ́? Ẹ̀yin àgbààgbà ní pírọ́blẹ́mù. Ẹ̀yin tẹ́ ẹ jí àgbààgbà lọ́balọ́ba lóyè àti others, ẹ̀yin gangan lẹ̀ ń kó ẹrẹ̀, lẹ̀ ń kó ìwọ̀sí, lẹ̀ ń kó ẹ̀gbin, lẹ̀ fi kẹ̀yìn ọmọ Yorùbá. Àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn àwọn ọmọ táwa ń bí, ìtàn wo náà fẹ́ gbá nípa Yorùbá? Tí wọ́n bá bí wọ́n, kí ni history náà kí náà fẹ́ sọ? Ń bọ̀ bá pẹ́ tó bá yá, àwọn ìgbìrà àwọn náà dìde, wọ́n láwọn ló tẹ Ìbàdàn dó. Àwọn ìdómọ̀ wọ́n á wá, wọ́n á ní ibi tó ń pè ní Ọ̀tà yẹn, wọ́n á láwọn gangan ló níbẹ̀. Oríṣiríṣi ìtàn jáde. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní máa rí àwọn àbùkù, àwọn ìwọ̀sí tí ò tọ́ sí ìran ọmọ Yorùbá, á bẹ̀rẹ̀ sí ní jẹyọ lọ́tún, á máa jẹyọ lósì. Ẹ̀yin tẹ́ ẹ ń wò mí ní TikTok, ẹ máa gbé láìpì yẹn lọ sórí 1000, ó yẹ máa tẹ̀. Ẹ máa tẹ̀. Oríṣiríṣi ìwọ̀sí á bẹ̀rẹ̀ sí ní kùn wá. Ìwọ̀sí yẹn kùn wá títí ó kún orí àpèrè ọba àkọ́kọ́ nílẹ̀ Yorùbá, Ọọ̀ni Ilé Ifẹ̀. Wọ́n fi àbùkù, wọ́n fi ìwọ̀sí, wọ́n fẹnu ẹ̀tẹ́, wọ́n fi kún. Nígbà tí wọ́n fúnra rẹ̀ tó o nígbà ẹ, tó o bá pè ní pàǹkàrà, kí ló expect pé kára àtàbà ẹ pé? Ìtò o bá pè gbà ẹ lára àtàbà ẹ pé. I watched that video. Kábíyèsí Ọ̀jájá wọ́n jọ wà níbi ṣíṣe. Ó kí àwọn tó jókòó, ọba ń kí àwọn tó jókòó, including kábíyèsí Elékòó, nítorí pé ó ní èdè àìyedè tó wà láàrin yín. Ó ignore Ọọ̀ni Ilé Ifẹ̀ publicly. Àbùkù wo ló tù yẹn? Nígbà tẹ́yìn tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá, tẹ́ ẹ jẹ́ ọba, tẹ́ ẹ jẹ́ ìjòyè, tẹ́ ẹ jẹ́ olóyè, tẹ́ ẹ bá fàbùkù kan ìtàn ìran Yorùbá, mo ń sọ ní gbogbo ìgbà, àwọn ọba ilẹ̀ Yorùbá, they are part of the history of Yorùbá land. Ẹ lọ wo majority ìlú tó wà nílẹ̀ Yorùbá lẹ́nu, àwọn tó tẹ̀bẹ̀dó ọba ni wọ́n. Ìsáyà kí mi gbé adé kúrò níbẹ̀, kó gba adé kó lọ bá Odùduwà pé fún mi ládé, kó Odùduwà fún ládé, kó dẹ̀ lọ kó lóun fẹ́ lọ tẹ̀dó síbi míì, á lọ àtẹ̀tẹ̀ gbẹ̀dó aṣọ di ìlú. Ọba ni majority wọn. So kò sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ ìtàn ìran ọmọ Yorùbá táà ní máa sọ nípa ó sọba kò sọba. Ọba ni. Mo dúró lórí ẹ̀, and I will keep on telling you my people. Ṣùgbọ́n tó gbè tẹnumọ́ ní gbogbo ìgbà ni wípé ọmọ tó bá fẹ́ jogún kógún á sọ ìtàn kítàn. Ẹ gbọ́, ẹ̀yin àgbààgbà ẹ wá, bó ní Yorùbá ti ṣẹ̀ wá gan-an, ẹ̀yin kan lè sọ pé Mẹ́kà. Èmi ò wá mọ bí èdè Lárúbáwá bó ṣe wá papọ̀ mọ́ èdè tiwa, but lóòótọ́ a lè rí traces pé Lárúbáwá kankan à ń sọ bí àdúà, àwọn ní àdúà tá à ń sọ yẹn pé kì í ṣe èdè Yorùbá pé èdè Lárúbáwá ni. Kí ni kàn wá pẹ̀lú yìí? Ẹ̀bẹ̀ ṣé Yorùbá ò lórúkọ tó ń pe kí ló ń pè ní àdúrà? Please, you pray to somebody, to maybe to your God or to anything you want to. Kéèyàn bẹ nǹkan, kéèyàn bẹ̀bẹ̀ fún nǹkan náà ń pè ní àdúrà. Kí ló dé táwọn tó wà ní Senate táwọn náà ń ṣe prayer kí ò dẹ̀ ń ṣe sọ́lọ́run? Kí ló dé ẹ jẹ́ ká bára wa sùn títọ́ ọ̀rọ̀ náà. Ìtí ò yẹ ká ẹ gbé nínú ibà yẹn ẹ̀yà àgbààgbà ẹ kọ̀ ẹ gbé. Ìṣẹ̀lẹ̀ ń bára yín jà, ìṣẹ̀lẹ̀ ń dìde ogun síra yín. Ẹ wá jẹ́ kí n padà wálé kí n lọ sínú ìtàn tí bàbá Professor Akíntóyè sọ lọ́dún kan lọ́hùn. Ní nǹkan bí ọdún sẹ́yìn, kó tó di pé wọ́n gbé táwọn òyìnbó tó dé, ìjọba ti wà nílẹ̀ Yorùbá, oníkálukú ti ń ṣe tiẹ̀. Ìjẹ̀bú wà lọ́dọ̀, wọ́n ní sójà tiwọn. Ìbàdàn ní, Ẹ̀gbá ní, Èkó ní, Èkìtì ní, Àkókó ní tiẹ̀.
àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà táwọn òyìnbó dé tó fẹ́ wá mú wa lábòsí, tó fẹ́ enslave wa, tó fẹ́ colonize wa, ìtàn sọ wípé tó bá jẹ́ pé gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, àwọn ọba tí wọ́n bá forí korí nígbà yẹn, kan sọ pé ẹ má jẹ́ ká gbà fáwọn pípù ìkẹ́. Mo wo fídíò yẹn, ó wà tó bá nídìí ẹ̀ sọ fún mi, màá lọ sí ẹ̀ fún ẹ nínú YouTube. Sọ fún mi, màá lọ sí ẹ̀ fún ẹ nínú YouTube, ó wà bẹ́ẹ̀ kó lè wo àlàyé tí mò ń ṣe fún ẹ yìí. Ìbàdàn nìkan wọ́n ní more than 120,000 soldiers, able-bodied men, àwọn ọkùnrin tó dára wọn lójú, tó dá gàdíà, tó jẹ́ pé tó bá rí wọn wà mọ̀ pé jagunjagun lélẹ́yìí. Ìbàdàn nìkan more than 120,000. Ìjẹ̀bú ní more than 50,000 soldiers. Èkìtì wọ́n ní more than 50,000 soldiers. Olóyè tí Ọ̀yọ́, Aláàfin Olóyè tí wọ́n ní, tẹ́ bá ro gbogbo ẹ̀ papọ̀, àtèyí tèkìtì ní, àtèyí tó wà lóru, àtèyí tó wà nífẹ̀, àtèyí tó wà níbà Ìjẹ̀bú, according to the lecture mo kó ti bàbá, they are more than 500,000 soldiers. Sọ́jà mélòó ni òyìnbó kó wá wọ́n wá gba ilẹ̀ wa? Ṣùgbọ́n torí ìkùnsínú, torí ìlara, ìgbà tí wọ́n ń kọlu Ìbàdàn, Ìjẹ̀bú káwọ́ lẹ́rìn kò kàn wọ́n. Àkókò náà ṣe bí eléyìí, àwọn Èkìtì náà ṣe báyìí, àwọn Ìlàjẹ, Ìkálẹ̀, gbogbo wọn náà káwọ́ bí eléyìí, wọ́n ń wò. Àwọn Ẹ̀gbá náà sọ pé kéré kàn wá, oníkálukú wá ń wòran. Nígbà tó dé ọ̀dọ̀ tiwọn, àwọn náà káwọ́, àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, wọ́n mú gbogbo wọn lẹ́rú ni. Wọ́n mú wọn lẹ́rú ni. Kí ló ti bẹ̀ jáde? Èrè ẹ̀ òun là ń rí lèmi. Mo dẹ̀ fẹ́ máa pọ́ìntì, mo fẹ́ràn láti máa sọ nǹkan kan torí ọ̀pọ̀lọpọ̀ wa bá máa sọ lọ́la èpè àwùlẹ̀ ló ń jà. Èpè àwùlẹ̀ ò jà èmi, ẹ̀yin tẹ́pẹ̀ jà. Ìwà inú yín ni ò dáa, kò sépè kankan tó ń ja ọmọ anybody. Ìwà inú yín ìkà ló pọ̀ jù nínú ẹ̀yin ọmọ tán pè lọ́mọ Yorùbá. Ìkà ó pọ̀ nínú ẹ̀yin àgbààgbà, most especially ẹ̀yin tẹ́ pera yín lágbààgbà. Ẹ̀yin àgbà sálásálá, àgbà yánnayànna, àgbà bẹ́tibẹ́ti. Ẹ dájú ó kọjá àlà. Ìtò yẹn kẹ́ ẹ gbé gbọ́, ẹ̀ ní gbọ́. Àìfìmọ̀ṣọ̀kan yín ló fi kú pa yín lọ́lọ́lá, tó ba ìran ọmọ Yorùbá, tó fa wá abo ẹ̀sẹ̀ yìí dọ̀la. Bí bá ṣe sọ̀rọ̀ yìí, a sì ráwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé ìṣe ni wọ́n sọ pé ìjà wọn ó dùn ọ̀run káwọn tó parí nílẹ̀ Yorùbá ìlébi. Aláàfin Ọ̀yọ́ àti ọba Okùn Adé Síjú Adé kó tó dágbére káwọn méjèèjì tó kú, wọn ò ríra wọn sójú, wọn ò kì í kíra wọn. Àwọn àgbààgbà ọba kìíní àti kejì nílẹ̀ Yorùbá ẹ̀ ń kíra yẹn. Yorùbá dẹ̀ bọ̀ ó níbi tí erin méjì tó bá ti jà, kókó ibẹ̀ ní farafa ní jìyà rẹ̀. I will keep on saying this. Mi ní stop ẹ. Bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí, a sì ráwọn àgbàgbà bí tó ṣe bára wọn jà o. O ò tó mi, o ò jù mí, mi jù ẹ́. But wọ́n máa ń sọ, kí ló dé dẹ́ lè gbé ìkùnsínú ìjà yẹn sẹ́gbẹ̀ẹ́ for the interest of Yoruba land? Ẹ̀yin àgbàgbà yìí. Ẹ wo Tinubu àti Bọ̀dé George, wọ́n ní ìjà wọn ló dọ̀ wọn káwọn tó parí. Hey, Jesus Christ of Nazareth. Ẹ wo Ọbásanjọ́ àti bàbá Wọlé Ṣóyínká, ìjà wọn ló dọ̀ wọn kan tó parí ẹ̀gbà ẹ̀kọ́ Ọbásanjọ́ fúnra rẹ̀. Bàbá yẹn ò kì í ṣèyàn. Ìkà ayérayé ni bàbá yẹn, ọ̀tá ìran ọmọ Yorùbá pọ́nbélé ni. Ìtàn sọ bẹ́ẹ̀, àgbọ̀ nítàn, adẹ̀rí nínú, atúrí kòtòrò tí ò tún ṣètàn mọ́. Síbẹ̀ ìjà ni. Àgbọ̀ nínú tàn, Awólọ́wọ̀ àtàwọn ọmọ Yorùbá kan pàápàá jùlọ Ládòkè Akíntọ́lá, wọ́n jà tí kú fi dé ni. Olúfúnmiláyọ̀ Kútì, obìnrin ni, akíkanjú ni, òun àtàwọn àgbàgbà ilẹ̀ Yorùbá, wọn ò rẹ́, wọ́n jà tí kú fi dé. Yorùbá kí ló dé?
àwọn tó tiẹ̀ ti lọ wọ́n ti kábàámọ̀ ẹkún kíkorò ni wọ́n ń sun lọ́run sí ìyà tó ń jẹ wọ́n lọ́run sí ìyà tí wọ́n ń jẹ lọ́run lọ́wọ́lọ́wọ́ ìyà pé wọn ò ṣe tó tọ́ sílẹ̀ Yorùbá òun lọ́nà fi jẹ wọ́n kì í ṣe torí pé bóyá wọ́n fẹ́yàwó mẹ́wàá tàbí wọ́n ṣàgbèrè tàbí wọ́n ṣe rárá ìyà ilé ẹ̀ ṣe tó tọ́ fún ìran yín òun lọ́lọ́run fi jẹ wọ́n lọ́run tí wọ́n fi ń sun ẹkún kíkorò kò dẹ̀ yọ kankan mú wọn sílẹ̀ bàbá Awólọ́wọ̀ wà ń bẹ̀ Akíntọ́lá fúnra ẹ̀ wà ń bẹ̀ Fani Káyọ̀dé wà ń bẹ̀ ọba kìnìkan George kìnìkan ó wà ń bẹ̀ Abọ́lájí Johnson wà gbogbo pọ̀ bẹ́ẹ̀ wọ́n wà lọ́run wọ́n ń ké ibi wọ́n sun ẹkún kíkorò ìrora ńlá ni wọ́n wà lọ́run bí ìdébẹ̀ o kẹ́ má lè di Ọmọlúkàrí wọn ni bọ́ tó dá mi lójú bẹ́ẹ̀ torí wọ́n ní téèyàn bá ti dọ̀run ló máa ń mọ òótọ́ wọ́n ti dọ̀run wọ́n ti rí òótọ́ ó di dandan kán sunkún ó di dandan kí wọ́n sun ẹkún. ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin tẹ́ ẹ like ẹ̀ ẹ̀yin tèmi ní TikTok bóyá máa bá mi gbé ẹgbẹ́ mi wọ 2K ẹgbẹ́ mi wọ 2K like ó di dandan kán sunkún but tá a bá gbé gbogbo ọ̀rọ̀ tá a ń sọ ìta bá gbé yẹ̀wò kì í ṣe nǹkan tá a lè ṣàtúnṣe sí ṣùgbọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá ti pinnu pé kò ní sí ní tó jọ òun lẹ ṣe lórí ìrìn àjò Yorùbá nation tá a ṣe kò tó mi ó tó mi mi ò jù ó jù mí kò jù mí òun lẹ bá débi tí nǹkan ti bàjẹ́ débi tó débi ìjà tó yẹ kẹ́ ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ kẹ́ ẹ fi ìmọ̀ ní ṣọ̀kan kò sí nǹkan tó ní at least once in a year or 2 years kó má máa sí conference ìran ọmọ Yorùbá gbogbo àwọn ẹ̀yà tó wà nílẹ̀ Yorùbá pátápátá kán máa ní mo jẹ́ annual ọdún méjì kán máa ní conference kan jọ máa jíròrò àwọn tó yẹ kó ṣe òní ṣe torí pé kí ni àrífín ti wà oníkálukú ti ríra wọn fín bàbá Ọọ̀ni Ilé Ifẹ̀ Ọ̀jájá tó yẹ kó pé àwọn kan rí wọn lọ́mọdé ni kò lè pè wá ká jẹ ó wá sí wa kò lówó tó wa kò ṣe tó wa ẹsẹ̀ bọ́lọ́ṣèlú ló yàn án ṣèbí bá ò yàn án ṣèbí tàmẹ̀dù ni ṣèbí báyìí ni kò sí nǹkan tó burú every 2 years kí conference kó máa wáyé gbogbo àwọn ẹ̀yà tó wà nílẹ̀ Yorùbá Àkókó Ògùn Ìlọrin Ìgbómìnà Ọ̀yọ́ Ìbàdàn Ògbómọ̀ṣọ́ Ìjẹ̀ṣà Ifẹ̀ Àkókó Èkìtì Ìkálẹ̀ Ilẹ̀ Olújẹ Ìlàjẹ Ìjọ tó fi dé kí ló tún gbórúkọ Ẹ̀gbá Ìjẹ̀bú Yewa gbogbo wọn yẹn pátá kan yan representative ẹ̀ẹ̀kan lọ́dún méjì kan máa jọ sọ̀rọ̀ àsọyé pọ̀ kí ló burú nínú ẹ̀ tí irú ẹ̀ bá wáyé. ìtẹ́ bá dẹ̀ jọ sọ ń bẹ̀ tẹ́ bá jọ gbé ẹ̀ẹ́tún oníkálukú gbé padà síbi tó bá ti wá ṣẹ̀yà ẹ̀ àtẹ̀dá ìṣíwájú wọn bá wọn sọ wọn ìtẹ̀síwájú á wà ìbáṣepọ̀ tó dánmọ́rán máa wà ṣùgbọ́n mi ò láti dọ́tọ́ ti bí mi ò lérò pé irú ẹ̀ wáyé rí nílẹ̀ Yorùbá. ìgbà wo lẹ́nìkan ò ní wá látàjì ìgbà wo lẹ́nìkan ò ní wá láti ibi títì kó wá pa ìtànkítàn fún èèyàn ọmọ Yorùbá yìí pé àwọn ló tẹ Yorùbá dó nígbà wá yá ẹnìkan sì máa dìde dá lóun ló tẹ Ifẹ̀ dó. yìí láti ń pọ̀tàn lẹ́nìí táwọn kan dìde lára ọba ilẹ̀ Yorùbá tó láwọn ló nífẹ̀ẹ́ ṣèbá ara ọmọ àti rẹni tó pàtàn mo wo fídíò ẹ̀ láì ó láwọn gangan ló ní Ifẹ̀ òun àwọn gangan ló ní Ifẹ̀ àwa iná pè lọ́wọ́ nẹ́ ara lá nífẹ̀ẹ́ arẹni tó dìde tó pàtàn Yorùbá. bọ́mọdé bá fẹ́ jogún kógún wá pa ìtànkítàn kò sí nǹkan tó burú nínú ẹ̀ gbogbo wàhálà tí Yorùbá ń là kọjá lẹ́ni tí ìyà tó ń jẹ ìran ọmọ Yorùbá àìfi ìmọ̀ ṣọ̀kan ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá ni tó bá yẹ pé mọ yín ṣọ̀kan tẹ́ mọ tẹ́ fẹ́ mẹ́ ìyà ò lè jẹ ìran Yorùbá fẹ́ ó dá mi lójú bí ọ̀sẹ̀ ni. ìmọ̀ yín ò ṣọ̀kan ìjà lórí ìjà ni ẹ wo Bọ̀dé George kí ló wá
ó ti títí tá fi kú ó lóun ò lè rẹ́ pẹ̀lú Tinubu. Imagine àgbàdẹ ní nílẹ̀ Yorùbá. Kí bàbá tó kú lóńdó yìí kí lórúkọ bàbá yẹn Gani báwẹ̀ yìí bí ọmọ Yorùbá gbógun tì ní títí tó fi lọ tó fi dágbére láyé. Kí ló dé? Wọ́n lè pè ìjà ipò jèmi kò dọ́dọ̀ tèmi tèmi ò sí lára àwọn tó pè jà ipò jèmi. Ìwọ ní kó yẹra ẹ wò bóyá ó wà lára àwọn tó pè mọ́ èpè anybody ò lè mọ ìlú tèmi ìlè forí pèpè lépè hàn sẹ́pè fẹ́ mi èpè ò lè mémi. Kò tó mi mo jù lọ náà òun ló pa majority yìí. Ẹ̀yin àgbààgbà ìjà tó yẹ kẹ́ ẹ gbé kẹ́ ẹ jà kí ni ọmọ Yorùbá kán lè distinguish ara wọn ní gbogbo àgbáńlá ayé kí respect yẹn lè wà. Pẹ̀lú gbogbo mọ̀nàmọ́ná tẹ̀ ń ṣe yìí kò síbi tí ọmọ Yorùbá bá wọ̀ tí wọn ò fi fún wọn ní respect yẹn. Ṣùgbọ́n in the name of Nigeria kò sẹ́ni tó kò bá àjọmọ Yorùbá tó bá káàtì lè tẹ́ndà pálí ẹ bó o jẹ́ Nàìjíríà tiẹ̀ bá ẹ tiẹ̀ tanú. Ẹnìkan wá sẹ́ndì kìíní kan sí mi ọmọ Lúkà ó ní wọ́n ní kẹ́ wá lọ sí Barbados kẹ́ wá lọ lo ọjọ́ mẹ́jọ ńbẹ̀ kẹ́ lọ ṣe holiday kẹ́ wá enjoy kẹ́ lọ beach kẹ́ lọ oríṣiríṣi kẹ́ rìn ní Barbados ó ní kìíní kan mo wá jókòó mo bẹ̀rẹ̀ sí ní gbá research lórí ibi tó ń pè ní Barbados mo wá discover yìí pé wọn ò kì í gba visa lọ́bẹ̀ ara àwọn visa free country tó nínú 36 tí Nàìjíríà ní no 27 tí ó jẹ́ visa free fún Nàìjíríà nínú 27 yẹn 16 nínú ẹ̀ is from West Africa 15 nínú ẹ̀ West Africa 16 countries ló wà ní West Africa ECOWAS economic community of West African states 16 countries ló wà nínú ẹ̀ which Nigeria is one of them. Àwọn 15 tó kù wọ́n ti jọ agree pé ní gbogbo West Africa ní máa fi visa wọbẹ̀ 15 ti kó 20 ó ti kó 15 West Africa ti kó 15 nínú 27 so màá wá gbéra sí màá ní mò ń lọ Ghana tàbí mò ń lọ Benin màá ní mo travel out tàbí màá ní mò ń lọ Gambia màá ní mo travel out of Nigeria ẹ rí pé Barbados mo wá kí ló ní wọn á gbé price wá wọn ní máa san 2 million máa lọ́jọ́ mẹ́jọ máa rìn máa sanwó fún ẹ ní owó flight wọn gbọ́ hòtẹ́ẹ̀lì wọn ṣe kí wọ́n gbádùn mo ní ẹ wà kí wọ́n gbádùn ní Barbados kí ló wà ní Barbados tí ò sí nínú Nàìjíríà tí ò sí ilẹ̀ Yorùbá free ni o wọn ò ń gba visa o ò ní dàtí lọ queue fún visa tí àrà tíkẹ́ẹ̀tì ẹ kó o fò lọ́bẹ̀ ni. Ní African as a continent Africa tá a wà nù ẹ̀ inú Africa yìí àwọn country kan wà tó jẹ́ pé kò yẹ kí wọ́n lè tú okùn bàtà ẹsẹ̀ ìran ọmọ Yorùbá ṣùgbọ́n tó bá gbéra tó lọ bẹ̀ in the name of pé Nàìjíríà wọ́n máa wọ́ ẹ turuturu ni bẹ́ẹ̀ ní gbogbo yìí lẹ́mọ̀ náà gbéra kó lọ sí Íjíbítì kó ló ń wọbẹ̀ ó ló jẹ́ Nàìjíríà wọ́n á yẹ̀yẹ́ ẹ tó bá máa approve visa ẹ̀ gan ní bó ṣe jẹ́ kan tó lè approve fún wọ́n á tún dìnnà yẹn ẹ wọ South Africa ẹ wọ Kenya ẹ wọ Uganda àwọn country tó jẹ́ pé tó bá kó sílẹ̀ nípa ètò ọrọ̀ ajé tí wọn ò tó Èkìtì tí wọn ò tó Ọ̀ṣun wàá wá mú pálí ẹ lọbẹ pé ọmọ Yorùbá ni ẹ wọ́n fi ẹ play game imagine tó ṣẹlẹ̀ recently àwọn ọmọ Yorùbá wọ́n láwọn lọ sí Canada wọ́n lọ Canada wọ́n dé aeroplane tí wọ́n wọ̀ ó já wọn sí Addis Ababa bọ́n ṣe ń wo pálí wọn tán nípa ọmọ Yorùbá ní gbogbo wọn wọ́n kó gbogbo wọn lọ tì wọ́n mọ́ nìkan ni ní ìsìgbé náà wọ́n lọ́dún gbogbo wọn lọ sójú kan wọ́n tì wọ́n mọ́lẹ̀ ẹ wo ilé tó ṣẹlẹ̀ ní India tó jẹ́ kó di bí ọ̀sẹ̀ kan àbí jù bẹ́ẹ̀ lọ wọ́n tì wọ́n mọ́ bí ojú kan ni wọ́n fìyà jẹ pírígìdì sí wọn lára. ẹlòmíín wà nínú àwọn tá a sọ ìdójẹ́ pé wọ́n ní ìdí dìpọ́tù ẹ̀ padà wá sí Nàìjíríà ni
bó ṣe dé Addis Ababa Ethiopian airline ló dẹ̀ wọ̀ o kò sọ pé òun lọ sí Ethiopia o kò sọ pé òun lọ sí Addis Ababa o wọ́n ní flyover àbí bá náà ṣe ń pè ní o wọ́n ní step over náà ní níbẹ̀ o wọ́n ti bẹ̀ dá wọn padà sínú plane pé kí lè wá sí country wa wọ́n gbàgbé pé aeroplane wọn ló gbé wọn wá. wọ́n dá wọn padà ẹlòmíì lẹ́yìn tán ti fi ọ̀pọ̀lọpọ̀ ìyà jẹ wọ́n dáadáa tán ti lò bí 4-5 days wọ́n tún kó wọn sínú aeroplane ọ̀yá ẹ dá wọn padà síbi tán ti ń bọ̀ Nàìjíríà ẹ àti ẹ̀fẹ́ rí wọn ní orílẹ̀-èdè wa mi ẹ̀yin fúnra yín mọ̀ pé yìí parọ́ ẹnu mi lè dùn ṣùgbọ́n ẹ mọ̀ pé mi ò parọ́ ní tí mò ń sọ. ẹ wo bí nǹkan ṣe lọ ẹ̀yin àgbààgbà ẹ ṣàtúnṣe tẹ bá ẹsipẹsì báwa yóò tún láfẹ dìde bọ́mọdé bá ní àkísà bí àgbà àbí báwọn náà ṣe ń pè bọ́mọdé bá láṣọ bí àgbà kò lè lákísà bí àgbà. ẹ̀yin ló yẹ kẹ́ ẹ dìde káwa ọmọ tẹ̀lé yín ẹ̀yin ló yẹ kẹ́ ẹ fi àpẹẹrẹ lélẹ̀ káwa ọmọ yín gbà á. bá a bá dìde sẹ́yìn ẹ̀yin àgbà yìí náà lẹ sọ pé ta ló gbéṣẹ́ rán àárọ̀ ń ṣẹ́ nígbà tí Sunday dìde ṣe bẹ́ẹ̀ yín ilẹ̀ dìde tẹ sọ pé ta ló fi ṣẹ́ rán Sunday tí ẹ ti pọ̀ jù gúlégúlé ẹ pọ̀ jù dẹ́nà ẹ̀yin àgbàgbà ẹ fi ṣẹ́ rán ra yín ẹ dìde kẹ́wọ̀n bóyá àwọn ọmọ yín ò ní fún yín ní support kẹ́wọ̀n bóyá wọn ò ní fún yín ní support ọmọ ẹlẹ́ran ó wá lọ ń tọrọ egungun jẹ ó tọrọ egungun ọmọ aláṣọ òrákì ṣàfibóra lọ́rọ̀ ọmọ Yorùbá ìyà ń jẹ wá we are suffering Ọlọ́run dẹ̀ kẹ́ wa with everything gbogbo nǹkan pátápátá lọ́lọ́run ṣe fún wa kò sí nǹkan tẹ́dá tí orílẹ̀-èdè fi di ńlá láyé tí Ọlọ́run ò fi kẹ́yìn ọmọ Yorùbá what else name it gbogbo ẹ̀ lọ́lọ́run fún wa. bọ̀tán bá sọ àwọn ẹ̀yà tó jìyà jù láyé Yorùbá ni ẹ máa yọ ọmọ Yorùbá tá a gbéra lọ sí Kútọ́nù iṣẹ́ ló fẹ́ lọ ṣe ń bẹ̀ ayé tẹ́lẹ̀ Kútọ́nù ni gbogbo ọpọ́n ti ń kó àwọn èèyàn wá sílẹ̀ Yorùbá tí wọ́n wá ń ṣiṣẹ́ bí báyìí owó Kútọ́nù ti dáadọ́ owó ní ilẹ̀ Yorùbá lọ owó Nàìjíríà ọmọ Yorùbá ló lọ ṣiṣẹ́ ń bẹ̀ torí tó bá lọ bẹ̀ tó bá ṣiṣẹ́ tán náà máa san 10,000 ṣẹfà fún ẹ tó bá gbà tó kó padà wọ Nàìjíríà wàá fi gba 12,000 naira sorry wàá fi gba 24,000 naira yes of course tó o bá mú 1,000 naira fún wọn ní bọ́dà tó o fẹ́ wọ bẹ̀ ọ̀sẹ̀ tó lọ lọ́hùn tí mo wọ bọ́dà ó sì jẹ́ 1,000 to 500 ní báyìí wọ́n ló ti di 1,000 to 400 tó o bá fún wọn ní 1,000 ní bọ́dà wọ́n gba 1,000 naira yẹn lọ́wọ́ ẹ wọ́n á kó 400 sefa wọ́n kò lé ẹ lọ́wọ́ ní báyìí so kí ló dé tí mi ní lọ bẹ̀ lọ ṣiṣẹ́ tí bá ṣiṣẹ́ tó sọ pé I will pay you 40,000 naira tí bá rí pé 40,000 sefa 40,000 sefa in naira that is 100,000 naira ṣé kò pé mi ni màá tún mẹ́rẹ̀ wálé mi ìlú òyìnbó ni mo wà yẹn mo wà ń lo òyìnbó ni ọmọ ẹlẹ́rìn tó ń jẹ́gun ọmọ ọba tó dẹrú ọmọ olówó tó ń tọrọ jẹ ilé ti ya ò jẹ àlọ ilé ya o ọmọ Yorùbá ò ilé ya o ọmọ Odùduwà ilé ya bí a ò bá mọ bí ta mi lọ ó yẹ ká padà sílé ká rán rájá wá nínú apọn tí kò yọ ká lọ gbomi lákàná ká padà sójú ọ̀nà òtítọ́ ìyà ń jẹ àwọn èèyàn ẹ̀yin àgbààgbà lẹ́sìn ìfìyà jẹ wá ìtọ́ dẹ̀ fìyà ń jẹ wá òun ni erin méjì yín ibi tẹ́ ẹ ti jà àwa koríko lọ à ń para ń pa àwa là ń jìyà ẹ̀ ẹ̀yin àgbààgbà lẹ́ fìyà ń jẹ wá ẹ̀yin àgbààgbà lẹ́ ń gbó wa mọ́lẹ̀ tẹ́ ń fi wá ń gbolẹ̀ tẹ́ ń fi wá tẹ́ ẹ sọ wá dẹrú káàkiri àgbáyé àwọn ọmọ Yorùbá fi gbé bọ́ọ̀lù ẹgbàá wa o wọ́n ti fẹ́ dó wa pa o wọ́n ti banú wa jẹ́ o iṣẹ́ ẹrú ní ọ̀gbọ́n ó pè mí ó ń bá mi sọ̀rọ̀ ó sun ẹkún èmi náà ń sun ẹkún ó lẹ́ni tó gbé òun sílé abáhùn sùn àwọn ọmọ ọkùnrin mẹ́rin wọ́n á bá sùn wọ́n á pínra wọn sí ilé abásùn tìbí abásùn wọ́n sọ di sex machine nínú ilé kan ṣoṣo àlejò àtúwá kí wọ́n mọ́ tún gbé fún àlejò pé ó yá sáré ṣe
ó fẹ́ kú wọ́n gba fóònù ẹ̀ wọ́n gba everything wọn ò jẹ́ kó ní access láti communicate orí ọ̀fẹ́ lórí gbàǹjọ́ náà tó fi pè adúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbàkóso mélòó la fẹ́ ròyìn àwọn tó kú sí Caribbean àwọn tó kú sínú desert sí Mediterranean àwọn tó kú sáwọn Arab country lóríṣiríṣi wọ́n gba yí ẹ̀jẹ̀ wọ́n lò ẹ́ bó dọ́kùnrin wọ́n bá tiẹ̀ jẹ́ bó dóbìnrin wọ́n lò ẹ́ rá wọ́n tú ìfún ẹ̀ síta ọmọ ọlọ́rọ̀ ọmọ olówó tó tọrọ jẹ àwọn wọ̀nyí ló yẹ kó wá ṣiṣẹ́ lọ́dọ̀ wa àwa ò ní lò wọ́n nílòkulò Yorùbá ní ìdọ́pẹ̀ ní compassion a ní àánú Yorùbá ní ojú àánú tó o bá ní ọmọ sọ́dọ̀ ó rí àkẹ́tọ́ ọmọ Yorùbá kó gbọ́ ọmọ sọ́dọ̀ bí ní kò sí o kó gba ọmọ sọ́dọ̀ pé kó bá òun ṣiṣẹ́ kọ́mọ Yorùbá yẹn wá máa fi ọmọ yẹn ṣèṣe ẹrú wà á rí lọ́kọ̀ ọmọ Yorùbá máa sọ fún pé tó bá jẹ́ mi mo bí ọmọ yìí kọ́ conscience á máa sọ fún bọ́lọ́run ṣe dá Yorùbá nìyẹn ṣùgbọ́n ìwà burúkú tó wá wà ní àwọn bàbá wa ìwà ń kọ́ kí ni ká ṣe sí. eléyìí tójú sú mi ọba Benin dé ó pàtìlẹ́ yín lọ́wọ́ lẹ́kọ̀ọ́ àwọn ló ní ìdúgàn àwọn ló ní ẹ̀bìrìpó àwọn ló ọlọ́run gbogbo èṣù yìí nígbà ó bá yá ìgbéra náà wá aláwọn ló ní ilé Ifẹ̀ àwọn ló tẹfẹ̀ dó kí lẹ fẹ́ ṣe á pàtìlẹ́ yín lọ́wọ́ náà ẹgbàá náà rí ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ nílọrin lọ́wọ́ fẹ́sọ̀ àwọn ní gèyí alímì àwọn kan kílèmù pé alímì gangan ló ní Ìlọrin bó ti wà ń lọrin Káfọ̀njà tó dé ṣé bí wọ́n dání tó pàtìyẹn lémi tó sọ bẹ́ẹ̀ fẹ́ mi ó lálímì ti wà nílọrin Káfọ̀njà ó tó dé ṣé bí Yorùbá ló fọwọ́ lẹ́nu tí ó ti bẹ́ẹ̀ ní pé kò kàn wọ́n ṣé bẹ́ẹ̀ ilẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀ mọ̀ gangan ó délẹ̀ tán ojú wájà ó mà ṣe o ṣùgbọ́n ó wá bà ní o kò bàjẹ́ ẹ̀yin ẹ̀wọ̀ sí ẹ̀yin àgbààgbà àwọn ọ̀nà tó yẹ kẹ́ ẹ fi jà ẹ̀dá Yorùbá wọn èdè Yorùbá wọn ti wọ́gi lé ní gbogbo skul nílẹ̀ Yorùbá wọn ò ń ṣe mọ́ skul ìjọba ní tán ti ń ṣe wọ́n kàn ṣe pé káwọn ṣáà ṣe ni yunifásitì mélòó ló máa sọ fún ẹ pé tó o bá ní Yorùbá o ò lè wọlé sí yunifásitì wa. How many universities tẹ́lẹ̀ nígbà tá a tiẹ̀ sì kéré ó wà lára compulsory subject tó gbọ́dọ̀ ní tó bá fẹ́ wọ university but báyìí kí ló kan anybody wàá máa rọ́mọ Yorùbá sọ fún ẹ pé òun ò mọ Yorùbá ń kà bẹ́ẹ̀ tó gbé English fún gẹ́gẹ́ kò mọ̀ ń kà ògiri náà irú wọn ló pe original ní ògiri náà gbé English lé lọ́wọ́ ní kó kà simple English gbé fún kó kà kò ní lè kà wàá wá ní kó kà Yorùbá àánú òun ò dẹ̀ mọ Yorùbá kí ló fẹ́ mọ̀ ẹ̀yin àgbààgbà èdè Yorùbá ń tán lọ ẹ̀ ṣe kankan ilẹ̀ Yorùbá gan wọ́n tún fọgbọ́n gbà mọ́ wa lọ́wọ́ ẹ̀ ṣe kankan àti sọ́sọ́sọ́sọ́sọ́sọ́sọ́sọ́ àjèjì ń dé wọ́n ra lẹ̀ mọ́ wa lára ọmọ onílẹ̀ gan ònílẹ̀ lò mọ́ àwọn àjèjì ń gba gbogbo ìgboro mọ́ wa lọ́wọ́ tán inú igbó ta tún ní ká padà sí ká lọ wò bóyá àrí inú igbó wa lò Fúlàní tún gba gbogbo inú igbó mọ́ wa lọ́wọ́ àrígbó wọ̀ bàbá tún ní ká jápa ká gbọ̀nà òkè òkun lọ wọ́n tún fi wá ṣẹrú wọ́n kó gbogbo àlàáfíà tó wà lára Olúwa wọ́n bàjẹ́ ibo la wá fẹ́ lọ àwa dáàtì ẹ̀wà rí mi kankan jápa sí àrígboro gbé àrínúgbó lọ àrí jápajápa ṣe àti ẹ̀wà mọ bí ta fẹ́ wọ̀ kí lẹ̀ ṣe wa. eléyìí ó bani lọ́kàn jẹ́ lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin àgbàgbà ìdíje ẹ dìde kẹfọrí korí enough of this is tànkìtàn lórí ọmọ Yorùbá ẹ pọ̀ pín sí tànkìtàn tẹ́tí ọmọ Yorùbá ń bá wọ̀nyí. mo sọ fún yín ẹ mọ̀ pé mi ò parọ́ màmí Bùnmi wà you are back thank you God bless you my mommy. ẹ mọ̀ wọ́n ti kà nínú ìtàn fún mi tí mo gbọ́ rí pé Oòduà pé ọmọ ọba ilẹ̀ Benin ni ẹnujá mélòó kan ẹni ọba wọn ṣe sọ̀rọ̀ yìí pé ìran descendant of Ọ̀rànmíyà the direct son of Odùduwà làwọn jẹ́ màmí á dára fún yín ní gbogbo ìgbà ẹ ṣé mo dúpẹ́. so mélòó la fẹ́ máa ròyìn ìtànkítàn
tó ń palẹ̀ Yorùbá lórí ó ti pọ̀ jù. Ṣé bíbẹ̀ làwọn kan ti dìde tán ní orúkọ Yorùbá tá à ń jẹ́ yẹn àwọn Yoruba ọmọ àlè ló ń jẹ́ bẹ́ẹ̀ àbí ọ̀dàlẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn Hausa ló fún wa ló. Imagine that insult. Mọ̀rẹ́ni tó sọ pé àwọn Fúlàní àwọn Ìbàrìbá àbá àwọn kìnnìkan ló fún wa lórúkọ Yorùbá tá à ń jẹ́ pé Yárìbà ni wọ́n ń pè bẹ́ẹ̀ pé àwọn ọ̀dàlẹ̀ náà ń pè bẹ́ẹ̀. Oríṣiríṣi ìtàn lórí nígbà tẹ́yìn fúnra ara yín tẹ̀ bá tí ẹ̀rẹ́dì àti wẹ́ra yín mọ́ ẹ̀rẹ́dì àti wà straight forward kẹ́ fúnra yín ní good name. Kí ló kàn wá pẹ̀lú pé àwọn fúlàgì kan máa fúlàgì jàre brọ́dà mi ọ̀pọ̀lọpọ̀ ìyànda wàhálà wọn nìyẹn àgòdúwé tí àwọn ń gbé. So imagine that ẹ̀yin èèyàn mi ẹ̀yin àgbààgbà ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín. Tá a bá ń sọ̀rọ̀ ẹni tá a bá nà òun lára ń ro. Ẹ̀ ń nà wá lẹ́gba abẹ́mọ̀ pé ẹgbàlẹ̀ náà wá ìyàlẹ́ fi jẹ wá pẹ̀lú gbogbo ti dákẹ́ yín ni. Pẹ̀lú ìjà tẹ́ ń bára yín jà mọ̀ pé ṣe náà wá lẹ́gba ni. Ẹ̀dẹ̀ ní ká má sọ̀rọ̀ ẹni ká mọ̀ kéé. Báwo lẹ ṣe máa pa wá níbi tẹ́ pa wá lẹ́gba tẹ́ ní á mọ̀ kéé? It's not possible. Ẹ̀yin ni kẹ́ ẹ tí ì. Àwa ọmọ yín ti sọ pé a máa fún yín ní àtìlẹ́yìn tó tọ́. All we need from you is lay that foundation. Carry our follow you. The best of us, aláṣejù ni wá. Sunday Igboho dìde aláṣejù ni. Àwọn wọ̀nyí ń pariwo ẹ̀rọ àbúbọ̀bà àbújò yìí. Èmi ò tiẹ̀ ní bọ́ba, ìsì ní bújò yìí. Ṣùgbọ́n ìdí tààrà tí n bá sọ̀rọ̀ mo lè sọ̀rọ̀ pẹ̀lú ìbínú o. Yóò bí pé mo rí ọba. Èbí wà lára ọdún advocate fáwọn ọba. Ọba they are part of history of Yoruba land. Gbogbo ẹ̀ ló dẹ̀ parí lọ́gbọ́n ń lọ yìí. Kò yé eyín ni tó bá dẹ̀yìn ọba fúnra yín bá mọ̀ yìí pé ìtara ìtàn ìran ọmọ Yorùbá ní ìtẹ́pẹ̀ lọ́ba jẹ́ ẹ múra gírígírí bí ò ṣe ní tán fún ìran ọmọ Yorùbá. Ẹ wo gbogbo bó ṣe ń lọ sẹ́yìn o. In the next 10 years ṣẹ́ẹ̀ bá ṣọ́ra kò ní sí tó jọba mọ́ nílẹ̀ Yorùbá. Wọ́n máa yọ yín gánà ni wọ́n ní kẹ́ jẹ́ ẹ̀jẹ̀ kúkú pa ọba rẹ̀ nígbà tó ti di political appointment. Ẹja kúkú tiẹ̀ parẹ́ kó má sọ ọba mọ́. Àbẹ́bọ̀ èyí ni kẹ́ jí ẹ ní àròjinlẹ̀. I will keep on telling you this ẹ̀yin bàbá wa gbogbo. Ẹgbẹ́ jà pàtì mo sọ bẹ́ẹ̀ nìkan mo ní tí àwọn àgbàgbà Yorùbá bá gbàgbé kán fi sọ pé mo fẹ́ ṣe ceasefire àbí kí náà ti máa ń pè mo fẹ́ gbé jẹ̀gbẹ́ kan thank you my mom God bless you. Mo fẹ́ gbé jà sẹ́gbẹ́ kan mo fẹ́ lọ pálágbájá kájọ sọ̀rọ̀ nítorí ọ̀rọ̀ ọmọ Yorùbá. Kò lè ó pẹ́ jù láàárín ọdún kan sọ́dún méjì Yorùbá máa gbọ́ òmìnira ló ń délé tá a máa wà lọ́nà tó jẹ́ pé we are going to be the best in the world. I'm telling you this. A máa di ńlá pọ̀nẹ́sẹ̀ tó jẹ́ pé ẹ̀wà bá àwọn orílẹ̀-èdè yìí. Táwọn àgbààgbà Yorùbá kan bá sọ pé ẹni tí mò ń bá jà jẹ́ ilé ìjà yẹn sẹ́gbẹ̀dẹ̀ lọ́ba. Ìbá àti ẹ̀kàn mi lábùkù máa ń fara mọ́. Bóyá kí irú Bọ̀dé Jọjì kó lọ bá Tinubu. Kó jòkó pẹ̀lú ẹ̀ kó bá sọ̀rọ̀ tó jọ̀rọ̀. Kí bàbá Ọbásanjọ́ kó lọ bá Ọlẹ́sọ̀ní ká pé jẹ́ ká gbé jàpátì jẹ́ ká sọ̀rọ̀ yìí kó jọjú. Kí Aláké kó gbéra kó lọ bá Eléko k'Eléko wá gbéra kó wá bá Aláàfin Onífẹ̀ àdúgbò ló ṣe Ọọ̀ni Àrólé Oòduà kó wá bá kó sọ̀rọ̀ bàbá ẹja jókòó ẹja jọ sọ̀rọ̀ yìí. Káàrẹ Ọ̀nà Kakanfò kó fìjà lẹ̀ kó gbéra kó lọ bá ààrẹ ilẹ̀ Yorùbá ààrẹ ilẹ̀ Yorùbá ààrẹ Nàìjíríà. Mr. President ẹ jòkó ọ̀rọ̀ Yorùbá la wá sọ kì í sọ̀rọ̀ Nàìjíríà kán jọjọ discuss kán jọ jíròrò nítorí ìlọsíwájú Yorùbá kán fìjà lẹ̀ ẹjẹ́ àṣẹ ceasefire ẹjẹ́ gbé ìdásẹ́gbẹ́ ẹjẹ́ ká jọ sọ̀rọ̀ nítorí Yorùbá. Kò possible kí gbogbo wọn máa bára wọn jà kẹ́dẹ̀ bìlíìfù pé wọ́n á sọ̀rọ̀ Yorùbá. Tẹ́nì tó ní wọn gan bá dìde wọ́n bá sọ̀rọ̀ Yorùbá ẹni tó ń bínú tó ń jà yẹn á takò á kọ̀ndẹ́mù tó ń ṣe á ní kí lè ṣe kí lè ṣe kí ló sọ kí lè ṣe sọ̀rọ̀ ló sọ yẹn ìran ló pa kò sánà ń bẹ́ ìta máa sọ nìyẹn á dẹ̀ máa bá tẹ́nì yẹn ṣe jẹ́ torí kí ló dẹ̀ fà á àìgbọ́ra ẹni yé àti ìjà tó wà láàrin. Ṣùgbọ́n tẹ bá gbé gbogbo ẹ̀ pátì tẹ ẹ jọ fìbọn ní sọ̀kan pé ẹjá jọ fìbọn sọ̀kan torí Yorùbá tá a bá ṣe tá a fẹ́ ṣe tán a lè padà sí ìdí ìjà wa ká tún lọ gbé koro báyìí ká gbé kọ́rùn àrùn yẹn jẹ́. Ṣùgbọ́n báyìí sẹ́
kí ìjà wà lẹ́gbẹ̀ẹ́ kan kí Yorùbá kájọ fún ìjọ kájọ rìn ǹjẹ́ ṣe ó fìyà ń jẹ wá o àwa tá à ń fèsì ìta ń kojú àwa la mọ̀ ìjà ẹ̀yìn àgbààgbà ó fìdí náà gbogbo wa òun ló lé ọmọ Yorùbá sá lọ. It is I have received a message from a medical doctor from the United States of America. Ó sọ fún mi categorically pé medical doctors tó jẹ́ ọmọ Nàìjíríà kí n put ẹ̀ dáhùn ibi ìfẹ́ sọ fún ọmọ Yorùbá Nigerian medical doctors tó wà ní US is 70% more than medical doctors tó wà ní Nàìjíríà lọ. Tí doctor 2000 bá graduate ní Nàìjíríà lọ́dún 2000 about 1,500 of them ló máa japa lásán lọ sábò. 2,000 doctors tó bá jáwọn ló graduate ní gbogbo Nàìjíríà lọ́dún kan nínú 2,000 yẹn 1,500 máa japa lọ lásán lọ. Báwo ni àlàáfíà ṣe fẹ́ wà? Báwo ni ìlú ṣe fẹ́ develop? Àwọn town planners, àwọn chartered accountants, àwọn engineers lóríṣiríṣi tó yẹ kó dúró kọ́ mọ bí ìlú ṣe lè develop gbogbo wọn ti fò wọ́n ti jápa wọ́n ti lọ. Ìwà yín ìṣẹ́yìn òun ló ń kó gbogbo wọn sí yọ́ọ́yọ́ tí gbogbo wọn fi ń sá lọ. With that we expect pé ìjọsíwájú á wà kò lè sí. Kò lè sí. Kò lè sí o. Mo sọ tèmi o, mo sọ fún yín. That will be all for today. Yorùbá ní àbọ̀rọ̀ là ń sọ fún ọdún àbí tó bá dé lórí ẹ̀ á dùn díǹdì. Ọmọlúkà ti sọ tiẹ̀. Èmi sọ bó ṣe rí lára mi. Mi ì sọ yí pé ọgbọ́n pín sọ́dọ̀ mi. Mi ì sọ pé ìmọ̀ pín sọ́dọ̀ mi. There are things I don't know, but at the same time, there are things that I know tí mo dẹ̀ ń sọ. Either you agree with me or not. Gbogbo ara mo pe things are not right. Nǹkan ò dúró rédé fún ìran ọmọ Yorùbá. Mo ti sọ eléyìí tán àṣẹ́gun. Ó kù sọ́wọ́ yín o, ẹ̀yin ọmọ Yorùbá. Ọmọdúnkà ni mò ń jẹ́ ẹ bá mi pín ẹ̀yin tẹ́ ẹ bá nílò ilẹ̀ ẹ patronize wa ẹ mú wò wá ń rìn ẹ má jẹ́ bí ó pa wá. Ọjọ́ wo ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń wò mí tẹ́ wà ní diaspora nígbà wo lẹ ti sọ pé Ọmọdúnkà gba nǹkan láàsì. Àbínú àwa náà mọ̀ pé nǹkan ò rọgbọ lọ́hùn-ún kò yí sí i ṣùgbọ́n ìwọ tọ́lọ́run bá bless tó kàn fẹ́ ra ilẹ̀ ó fẹ́ ra ilé property gbogbo ẹ̀ ló wà ẹ kàn sí wa ẹ lè bá wa pẹ̀lú bá wa dòwò pọ̀ kẹ́sì ká má rí tọ́rọ́kọ́bọ̀ táwa náà rí jẹun méje bí ó pa wá kú àwọn ìlú jìbìtì olóko yìí nílùú ọ̀ ń jìbìtì débi tó ti wá sọ pé Ọmọlúkà gbá mi lóye bẹ́ẹ̀ Ọmọlúkà gbá mi ó gboyè bẹ́ẹ̀ lọ ìní dán wọn ọlọ́mọdójó tì wá. Patronize wa ilẹ̀ wà tó bá jókòó ló fẹ́ fi ṣe tó bá jó hotel ló fẹ́ fi kọ́ hospital school name it ó wà ní rẹpẹtẹ àwọn ilé tó wà tó jẹ́ pé wọ́n ti kọ́ tó jẹ́ pé tó bá fẹ́ ìkan wà lọ́wọ́lọ́wọ́ báyìí wo bíi méjì mẹ́ta tó jẹ́ pé ilé tó ti dúró ni ra kó paint kó dẹ̀ kó wọnú ẹ̀ POP everything wọ́n ti fa wáyà síbẹ̀ wọ́n ti ṣe POP wọ́n ti ṣe complete wọ́n ti wà ó tó méjì mẹ́ta bẹ́ẹ̀ kàn sí wa káwa gbígbá fi ẹ̀ hàn káfí hàn ẹ́ rádà kó rí kó dẹ̀ patronize Ọmọlúkà náà jẹun mọ́ wò wá ràn mọ́ wò wá nígbà tá a ṣe láìpẹ́ tó ti fẹ́ tán ẹ dákun àṣàdì máa fojoojúmọ́ máa pé ẹ dákun ẹ fún wa lówó ẹ fún wa lówó ìlé ṣe ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ ẹni kì í tan ní ẹni ẹ patronize wa ẹ patronize wa ẹ jáwa náà jẹ kí ni dé kódà báwọn ẹ máa wò wá ràn ojú ọ̀nà tì yó ẹni type of ilẹ̀ tó bá fẹ́ anywhere pé wá àbá ẹ̀ ṣètò ẹ̀ kí lọ́lọ́run pè wá fún ẹ bá fẹ́ jẹ́ kébi pa mí kú òtútù pọ̀ gidi lọ́dọ̀ yín lọ́wọ́ mọ̀ mi ò dáṣọ àbí ṣe yọ yín lẹ́nu pé ẹ̀fọ́ Ọmọlúkà lówó ilé ọ̀lẹ́ ti fún wa láza àṣà àbínú wọ́n ti ní ẹ mọ́ fún wa mọ́ ẹ̀sìn fún wa yín sì bínú ìṣiṣẹ́ owó sápò yín ṣùgbọ́n ẹ bá wa dòwò pẹ́ patronize wa ọmọ pé ṣe rọ tó bá tẹ̀ wá fún mi nǹkan ọmọ sáfíìsì tí mo rẹ́dà fún ẹ lò fún mi nìkan so ẹ patronize wọ́n ilẹ̀ ìjàpá name it God bless you Ọmọlúkà ni mò ń jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ dúró àfáfọlọ́ ọ̀sán yàndá Dorcas Kazeem God bless you mo dúpẹ́ lọ́wọ́ yín o tó ní ti Ganiyu Suraju Alabi mo dúpẹ́ lọ́wọ́ yín o Ọlọ́run àpọ́n gbogbo yín lé o Lukman Ọláìdé God bless you Babatunde Ọlátúnjí
ọlọ́run àpọ́n yín lò ẹ̀yin tèmi ní TikTok Mami Bùnmi one mo gbé fún yín ní gbogbo ìgbà ojú òní tì yín lágbára olódùmarè bẹ́ẹ̀ tí ń lù ní ó máa dún mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin tó kù tẹ́ bá fẹ́ Mami tí ẹ̀ sọ́pọ́tì Mami one sọ́pọ́tì Bùnmi one ẹ wá fáwọn nìkan lẹ̀ káwọn nìkan máa dá sí àkọ́dá báwọn yẹn kọ̀dá ẹ̀rẹ́jẹ̀ rí rẹ̀ thank you, God bless you. Mo appreciate it. Ẹ̀yin tèmi ní YouTube mo dúpẹ́ ẹ ṣé o. Bẹ́ẹ̀ bá ti tó bá ń tẹ̀lé mi ní YouTube tó bá ti subscribe sí channel mi ó fẹ́ràn mi tó bá ti wo fídíò mi please do subscribe tẹ́ wàá torí lè tó dàbí aago ń bẹ̀ tẹ́ so that anytime tá a bá gbé fídíò wọlé láti ẹ̀ wá mọ̀. Please, God bless you. Ojú ò ní tì mí o. Ọmọlúkà ni mo jẹ́ o. Bó ṣe ta mí lára mo ṣe sọ̀rọ̀ tí bá ṣe ẹ má bínú o. Ẹ̀yin bàbá mi ẹ̀yin àgbààgbà. Tí bá sọ̀rọ̀ tẹ́ bá rí pé mo sọ̀rọ̀ mi tí sọ̀rọ̀ o. Gidi ọ̀rọ̀ sì ń bọ̀ o. Ọ̀rọ̀ gidi ó ń bọ̀ o. Kékeré tí mo fẹ́ rọra gbà o. Kọ́ tí ẹ jáde òkú ní forílẹ̀-èdè Yorùbá. Bó ṣe ń kọ́ yẹn máa play ilé kékeré yìí fún ẹ kó wò ó tó bá ní tí Àkúrẹ́ ló wà Ṣàgárí area ní Àkúrẹ́ nílé yẹn wà is for sale contact Ọmọlúkà wá rí wò òre ní kí á kán mọ́ kébé wò ó tó bá ní interest kò kàn sí wa 3 bedroom péré ni but POP all through standard everything fantastic òre. This is Gateman's house. POP all through. Gbogbo yàrá àwọn yẹn pápátá ni wọ́n ṣe POP yẹn dà sí. Everywhere POP. This is dining. This is the kitchen. Kitchen yẹn so everything is set. Ṣé àti gas cooker lè fẹ́ tà mọ́? Àbẹ́ni tó nìkan wà ní. Ọ̀tọ̀ ni. Mo understand. Okay, it's one of the rooms. Another then with the toilet there. Another room, master bedroom. Mo ti rí bẹ́ẹ̀. Okay, another room náà ni. With the toilet. Okay. Standard. Gbogbo ẹ̀ POP all through. Guys, there's nothing here. Even I want to paint inú ìta nìkan ló kù kàn paint ìta nìkan. Ìta nìkan. Ìta nìkan ló need the painting. So everything is set. So the only thing space wà parking space wà. So space díẹ̀ ní. Space díẹ̀ náà ni. So gbogbo ibi báyìí ṣì wà available for parking. Space náà ni. So everything wà. Ẹ jẹ́ bèrè omi wà. Ṣé wọ́n ti ṣe báwo síbí ni? Síbí? Wà wọ́n ti ṣe báwo. So everything set. Buy, paint and use. Then ilẹ̀ ẹ kàn máa nídìí láti ṣe ilẹ̀ kan wọ either POP interlocking or whatever. So ó tán ilẹ̀ àti painting nìkan ló kù níbí. Every other thing. Painting gan wọ́n ti paint inú ilé ọ̀dà inú ilé yẹn dẹ̀ ṣe clean ó sì wà okay. So ìta nìkan ló ní the painting. So that's it. Thank you.